ó ti ṣẹlẹ̀ wọ́n ní bá lọ àbọ̀ ń bọ̀ ọ̀rọ̀ tí Priscilla Òjó lẹ́tà tó fi ránṣẹ́ sí Lizzy Anjorin lọ́jọ́ kìíní àná tó òun náà ti kọ lẹ́tà ìsìn náà padà ọ̀rọ̀ náà sì ti di rọ́ńtò lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí tó èmi àti Odunlade Adekola ti fẹ́ra rí èyí sì ni ohun tó ṣẹlẹ̀ àti bó ti ń lọ láàrin àwa méjèèjì ọmọbìnrin kan eléré orí ìtàgé òun ló fi gbàjarè náà síta tó sì tú gbogbo àwọn àṣírí tó wà ń bẹ̀ pátápátá tó papilue iye tó jẹ́ ọkọ Péjú Ògúnmọ́lá níṣe ni àwọn méjèèjì ó ti di woro sí woro láàrin àwọn méjèèjì báyìí tó sì jẹ́ pé níṣe làwọn èèyàn ń gbèpò yẹnu pé wọn ò tiẹ̀ sí lọ́dọ̀ ara wọn mọ́ ṣé lóòótọ́ ni àti wípé ṣé wọ́n ti padà sí ọ̀dẹ̀ ara wọn ó ti wá ṣẹlẹ̀ báyìí ó ti di fàǹfà láàrin àwọn gbogbo àwọn àáfà àti mọ́gàjí àwọn eégún olóòlù nílùú Ìbàdàn ó ti di fàǹfà láàrin gbogbo wọn báyìí ọ̀rọ̀ náà sì ti di iṣu atayanyan lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí Ọmọlọ́lá Kazeem òun náà ti gbóhùn sókè tó sì ṣàlàyé ohun tí ojú rẹ̀ rí ìyẹn ní òtẹ́ẹ̀lì kan ìyẹn ilé ìgbafẹ́ níbi tí ó dúró sí ní ìlú Èkó ẹ wá ra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ mùkúnú ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé tọ̀ eégún olóòlù mà ti dáyé pọnrínyẹrin lẹ̀ ìyẹn ní ìlú Ìbàdàn bó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì jẹ́ pé àwọn àáfàá àwọn gan ti wá fárígá báyìí tó sì sọ wípé kò lẹ́tọ̀ọ́ láti jẹ́ wípé wọ́n ń gbé irú eégún yìí láàrin ìgboro bí wọ́n bá mọ̀ pé obìnrin ò gbọ́dọ̀ rí lóòótọ́ ńṣe ni ó yẹ kí wọ́n máa ṣe láàrin igbó kì í ṣe pé yẹ kí wọ́n máa fi dí lílọ bíbọ̀ àwọn ọmọ ènìyàn àti gbogbo àwọn aráàlú lọ́wọ́ nítorí pé ìlú Ìbàdàn kì í ṣe oko tàbí abúlé tí wọ́n ti lè máa ṣe gbogbo irú nǹkan báyìí tó wọn wá dákẹ́ síbẹ̀ oníṣe ni wọ́n tún ní ìlú àwọn aláàfáà òun ní ìlú Ìbàdàn bẹ́ẹ̀ ni wọ́n ti gbé ọ̀rọ̀ yìí sórí ayélujára tó sì ti wá di yánpọnyánrin báyìí ó ti di iṣu atayanyan ó ti wá di fàǹfà láàrin àwọn àti mọ́gàjí olóòlù gangan fúnra rẹ̀ tó níṣe ni mọ́gàjí náà ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé tó ó tiẹ̀ ti ṣẹlẹ̀ rí gan nígbà kan tí kábíyèsí ọ̀kan lára àwọn Olúbàdàn tó ti jẹ rí tó sọ wípé kí wọ́n má gbé olóòlù lọ́dún ọ̀hún ṣùgbọ́n nǹkan tójú rẹ̀ rí òun gan kò ṣeé fẹnu ròyìn ni wípé níṣe ni ó lè máa jẹun lọ́wọ́ kí ó sì ò ní mọ ẹni tó gbábọ́ níwájú rẹ̀ á fi ìgbà tó sọwọ́lẹ̀ fún eégún olóòlù fúnra rẹ̀ ìgbà náà ni ó tó ráyè gbé tọ̀ èyí náà ni ohun kan tó ń lọ rántó láàrin àwọn eléégún yìí àti àwọn aláàfáà wọn ní níṣe ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹgbọ́n ṣé lóòótọ́ ni ó yẹ kó jẹ́ pé inú igbó ni wọ́n ti máa ṣe ni àbí níbi wọ́n ti ń ṣe àṣà àti ìṣẹ̀ṣe òun náà ni ó ti yẹ kí wọ́n máa ṣe tọ̀ èyí náà làwa rí gbọ́ ṣe mọ̀ pé ẹ̀yin tẹ́ wà nílé ẹ̀yin tún lọ́pọlọ ju àwa tá à ń gbéròyìn náà wá fún yín ẹ̀tún ni jù wá lọ gbogbo bó bá ṣe ń lọ ẹ bá wa fi sí abala àríwísí ìyẹn èrò ọkàn yín ohun tẹ́yin náà bá rí sí ọ̀rọ̀ náà ẹ bá wa fi sábàlá àríwísí ìyẹn comment section ohun tá a rí gbọ́ náà nìyẹn torí bí ó bá ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni ó ń bọ̀ wọ́n ní àwọn là ń dẹ́ẹ̀dẹ́ ó ti ń bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bí a ti ń sọ̀rọ̀ yìí ó tó Ọmọlọ́lá Kazeem eléyìí tí gbogbo àwọn olólùfẹ́ máa ń pè ní màmá mú kúrò ó ti wá ṣẹlẹ̀ báyìí o nítorí wípé níṣe ni ó tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí kan nípa ohun tó bá pàdé ní ilé ìgbafẹ́ kan tó lọ ní ìlú Èkó àti bó ti ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ rẹ̀ bẹ́ẹ̀ la ṣe rí ẹni tó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún tó ń bi léèrè gan pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àtọkọ rẹ̀ bẹ́ẹ̀ ló bá kẹjọ́ ló sì rò wípé níṣe ni ọkọ òun ó yan ẹni tó jẹ́ ọ̀rẹ́ òun ó yan lálẹ́ àti wípé níbi òde àríyá kan ìyẹn níbi ìkómọ òun eléyìí tí àwọn ń ṣe tí òun sì wọnú ilé lọ láwọn èèyàn ti wá mú ìròyìn náà bá òun wípé kán wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ojú agbo lágbájá àti ọkọ rẹ̀ ló máa ń jó yìí ṣé èsì mọ̀ pé àwọn èèyàn lélẹ́yìí bí wọ́n bá ti rírú ọ̀rọ̀ òun níṣe ni wọ́n tún máa súná sí i bẹ́ẹ̀ ni wọ́n rúná sí i lòun náà bá bọ́ síta lòun gbá ọkọ òun létí láì àti bẹ́ẹ̀ lọ ó ní fúnra òun lòun kẹ́rù kúrò ńlé o kì í ṣe wípé ọkọ òun ló lé òun jáde kúrò ńlé ó ní ó sì ti pé ọdún 6 báyìí ní ibi àti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́
lọ́wọ́lọ́wọ́ yìí. Tó èyí náà ni àwọn nǹkan tá a rí gbọ́. Àwọn tó tún wá ní òun bá pàdé ní ilé ìgbafẹ́ kan níbi tí òun lọ sí ní ìlú Èkó, òun náà ni wípé ó ní bí òun ti gba ìyàrá náà ní alẹ́ tó kù tóun ó sùn, òun náà ni òun déédéé gbọ́ tí èèyàn ń kanlẹ̀kùn ní ẹnu ọ̀nà. Òun sì béèrè pé ta lẹni náà tó ń kanlẹ̀kùn, ṣùgbọ́n òun ò gbọ́ ẹnikẹ́ni kó tiẹ̀ sín tọ́ tàbí kó dá òun lóhùn. Ó nítọ̀ bóun ti wá nítọ̀ bóun tọ̀ òun ò bá ti lè dáhùn kó yá dúró síbẹ̀. Òun ní òun bá gbọ́ tí èèyàn ń rin àfi bí ọmọ kókó. Ó ní ta ni òun tọ̀ òun o, àṣẹ wípé ni òun tọ̀ òun bá sọ̀rọ̀ wípé òun ń ṣe àlàyé àfi bí wípé ojú oorun lòun wà ló ṣe kọ́kọ́ rí lójú òun. Tọ̀ ó ní bí ó ti ṣàlàyé fóun nù wípé ibẹ̀ ni òun máa ń sùn ní ẹ̀ẹ̀kan ní àárín ọ̀sẹ̀ lódidi ọjọ́ 7 bóun bá ti ń rìn kiri, ibẹ̀ ni òun máa ń fi orí lé. Ẹ gbọ́ mi, nǹkan ń lọ lábẹ́ ọ̀run, nǹkan sì ń lọ lábẹ́ òrùn. Bó ti mú gbogbo àwọn ọ̀rọ̀ yìí wá sí orí ayélujára náà ní láti kọ́gbọ́n fún láti ṣe ọgbọ́n fún àwọn ènìyàn àti fún gbogbo àwọn olólùfẹ́ wa. Òun náà la fi ní ká mú wá sí etí ìgbọ̀nyín. Tó bẹ́ẹ̀ bá gbàgbé pé Papilue àti Peju Ogunmola táwọn méjèèjì jọ jẹ́ ìràwọ̀ àti àgbà òṣèré, òun náà ni tọkọtaya. Tó ohun tó wá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tó fi di wípé wọ́n pín gàrí, òun náà ni ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́, ṣùgbọ́n níṣe làwọn èèyàn béèrè wípé ṣé wọ́n ti padà sí ọ̀dẹ̀ ara wọn ni àbí níṣe ni ó jẹ́ wípé wọ́n ti ẹ̀ pín gàrí pátápátá tó jẹ́ wípé wọ́n ti ẹ̀ mọ odó tí wọn ó da ọ̀run lá sí. Tó òun ló fi wá jẹ́ pé lọ́jọ́ tí Papilue tó ń ṣe ọjọ́ ìbí 70 ọdún, ìyẹn 70 years birthday tó ń ṣe. Tó níṣe la rí Peju Ogunmola tó gbé àwọn ọ̀rọ̀ náà sórí ayélujára tó sì kọ oríṣiríṣi wípé ọkọ òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ yìí, nǹkan tí àwọn èèyàn rí dìmú tí wọ́n sì ṣàkíyèsí náà ni pé ó ṣì ń pe Papilue ní ọkọ rẹ̀. Tó ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe ayẹyẹ náà, wọn ò rí Peju Ogunmola níbẹ̀. Eléyìí ló wá dá dàrúdàpọ̀ sílẹ̀ lé ojú àwọn èèyàn tí wọn ò sì mọ eléyìí tí ó jẹ́ nínú méjèèjì gan. Ẹ gbọ́ ṣé wọ́n ti tún padà sí ọ̀dẹ̀ ara wọn ni àbí níṣe ni olúkálùkù wọn ti pín gàrí ní àrígbọ́ tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Tó ọmọbìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Táíwò Arómókun tóun náà jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré ilẹ̀ Yorùbá. Òun náà ni ó bọ́ sórí ayélujára tó sì bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ̀yẹn nípa ìfẹ́ tó wà láàrin òun àti Odunlade Adekola. Bó tiẹ̀ jẹ́ pé ọmọbìnrin ò sí orílẹ̀-èdè Nàìjíríà mọ́ ní bí a ti ń sọ̀rọ̀ yìí, ó sì wà lára àwọn jápa categories tó yẹ pé òun gangan fúnra rẹ̀ náà ó ti wà ní òkè òkun tí kò sí ní orílẹ̀-èdè Nàìjíríà mọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí. Tó bó ti wá ń ṣẹlẹ̀ gangan ni wípé ó ní lóòótọ́ ni òun àti Odunlade Adekola làwọn fẹ́ra àwọn rí, ṣùgbọ́n nígbà tí ó di ọdún 2012 ni òun sọ fún wípé kódà òun ò kọ̀ láti jẹ́ ìyàwó kejì fún Odunlade Adekola, ṣùgbọ́n tódúnládé kọ̀ tó sọ wípé òun ò ṣetán láti fẹ́ ìyàwó méjì. Ó ní nǹkan tó fà á táwọn fi pín gàrí tólúkálukú sì fi ń ṣọdẹ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ òun náà nìyẹn, torí wípé òun mọ̀ wípé a jẹ́ wípé kò ní nǹkan fi òun ṣe nu, kò sì ní ìtumọ̀ ní pé káwọn méjèèjì kí àwọn wájọ máa ṣe ìfẹ́ eléyìí tó mọ̀ pé kò ní yọrí sí ibikíbi. Òun náà ni ó fi jẹ́ pé àwọn méjèèjì làwọn fi pín ẹ̀kọ́ àwọn tólúkálùkù sì kó ẹ̀kọ́ rẹ̀ lọ́wọ́. Èyí náà ni ohun tá a rí gbọ́ nípa Táíwò Arómókun, torí wípé ó jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèré àti ìràwọ̀ òṣèré, ìràwọ̀ gidigba ní agbo òṣèré tíátà ilẹ̀ Yorùbá. Òun náà la rí gbọ́ tó sì jẹ́ pé Odunlade Adekola náà òun náà jẹ́ igi gbòǹgbò ní agbo òṣèré ilẹ̀ Yorùbá. Tó òun náà la rí gbọ́ tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa gbogbo. Tó ó ti wá ṣẹlẹ̀ báyìí o, eégún olóòlù ó mà ti di fàǹfà láàrin àwọn ti eléégún àti ti àwọn àáfàá ní ilẹ̀ Ìbàdàn. Gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé síwájú fún yín rí, wọ́n ní ṣé kí wọ́n máa gbégún náà nínú igbó ni àbí bí wọ́n ti ń ṣe gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe òun náà ni kí wọ́n tẹ̀síwájú láti máa ṣe. Tọ́ ó wá kù kò tí ì tán ó kù báyìí, òun náà ni ìbọn ń ró. Ẹ máa gbọ́ ti Lizzy Anjorin àti Priscilla Ojo. Bẹ́ẹ̀ bá gbàgbé ní nǹkan bí ọjọ́ díẹ̀ sẹ́yìn, òun náà ni mo mú wá fún yín lórí ìkànnì yìí wípé Priscilla Ojo tó jẹ́ ọmọ Ìyábọ̀ Òjó ó ti padà sọ
sọ̀rọ̀ síta ó fún Lizzy Anjorin lésì àwọn ọ̀rọ̀ eléyìí tó ti máa ń sọ látọjọ́ yìí tọ̀ ṣé ẹ sì mọ̀ wípé Lizzy gan fúnra rẹ̀ òun náà ò ní gbà níṣe ni òun náà ti wá dá lẹ́tà ọ̀hún padà báyìí tó sì ti bọ́ sórí ayélujára ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé Lizzy òun ò ní sọ̀rọ̀ lásán láì jẹ́ wípé ó fi ìtara tiẹ̀ kún níṣe ni ó ti bẹ̀rẹ̀ sí ní rọ òjò èpè rabàdẹ̀rabàdẹ̀ fún ìdílé Ìyábọ̀ Òjó àti ti Priscilla Òjó fúnra rẹ̀ níṣe ni gbogbo àwọn ọmọ rẹ̀ pátápátá ni ó ń gbé ṣépè gbogbo àwọn ọmọ Ìyábọ̀ Òjó pátá àti ọkọ ọmọ rẹ̀ gan pẹ̀lú gbogbo wọn pátá ló mú mọ́ tí wọ́n sì ń gbé wọn ṣépè lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní níṣe ni Ìyábọ̀ Òjó ti bá yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jẹ́ tó sì jẹ́ wípé ọmọ rẹ̀ gan òun náà sì ti mú ọ̀nà náà pọ̀n bẹ́ẹ̀ ló sì bẹ̀rẹ̀ sí ní ṣépè fún gbogbo àwọn wọ̀nyí kódà kò wá tán síbẹ̀ ó tún ṣépè fún gbogbo àwọn tó tún tẹ̀lé àwọn ènìyàn wọ̀nyí níṣe ni ó bẹ̀rẹ̀ sí ní rọ̀jò èpè rabàdẹ̀rabàdẹ̀ fún wọn wípé aláìda ni wọn kódà ó ní olè gbà òun ni àwọn méjèèjì ó ní níṣe ni fọ́nrán gbé níbi tí àwọn méjèèjì ti ń gbé tí wọ́n ti ń jí àpamọ́wọ́ ìyẹn lóde àríyá ẹgbọ́n ṣe lóòótọ́ ni àbí ìbà lórúkọ jẹ́ lásán tó èyí náà ni a rí gbọ́ torí wípé ó ń bọ̀ wọ́n ní àwọn làádẹ́ẹ̀dẹ́ ó ti ń di woro sí woro láàrin Priscilla Òjó àti Lizzy Anjorin báyìí o ẹgbọ́n níbo ni wọ́n wàá fi ẹnu ọ̀rọ̀ náà jóná sí torí ó tiẹ̀ ti wá di iṣu atayanyan báyìí tó jẹ́ pé elédùà là ń bẹ̀ kí ó bá wa dá gbogbo rògbòdìyàn náà dúró ní àárín àwọn méjèèjì yìí níṣe ni ó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún Priscilla Òjó àti fún ìyá rẹ̀ àti fún gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ pátápátá kódà àti fún ọkọ Priscilla Òjó ni kò yọ sílẹ̀ ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín kò ní jù báyìí lọ lórí ìròyìn lónìí etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ àwa náà tá à ń mú ìròyìn náà wá fún yín a ó máa rí yín bá ní gbogbo ìgbà ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín tó ó dìgbà kan náà ó dàbọ̀.